Hello, ẹ̀yin tèmi. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ o. Ní gbogbo ibi tẹ́ tí ń wò mí, tẹ́ dẹ̀ tí ń gbọ́ mi. Ọ̀rọ̀ tó ń lọ lètò, ètò ni ọ̀rọ̀ tó ń lọ. Èmi náà ni o, olórí Abímbọ́lá. Ọ̀rọ̀ tí mo mú wá, mo fẹ́ dá sí díẹ̀ nítorí pé àwa obìnrin lọ̀rọ̀ yẹn ló dá lé lórí jù. Ìṣẹ̀lẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀ bí oṣù bí méjì, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé ní ó gba omijé lójú èèyàn ni. Àwọn nǹkan tí ò yẹ tí a bá ti mọ, wọ́n ní ẹ jẹ́ ká tá bá ti mọ ìwà ara wa. A ti mọ bí nǹkan tẹ́nìkan sọ, ọkùnrin àti obìnrin kò need ká ṣẹ̀ṣẹ̀ wá máa fẹ́ ṣe pé a fẹ́ bá wọn dọ́gba rárá. Ẹ jẹ́ ká ti mọ̀, even nínú gbogbo àwọn ẹ̀sìn gan tó wà, ẹ rí i pé a lè sọ gbogbo ẹ̀ kò wà fair fún àwa obìnrin, ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe sí. Kò sí. Kò kí ń ṣe lọ́dọ̀ àwa dúdú gan nìkan, even lọ́dọ̀ àwọn òyìnbó yẹn gan, lọ́dọ̀ àwọn òyìnbó. Ẹ jẹ́ ká má gbàlẹ́gbọ̀n kí ilé ayé lè rójú. Ẹ jẹ́ ká má àgbàlẹ́gbọ̀n ká má bàa máa kúkú òjijì. Obìnrin yìí, wọ́n ní gẹ́gẹ́ bí according to the news, obìnrin yẹn ò tíì bímọ. Àmọ́ pẹ̀lú àdúrà, àfọkànsìn, kẹ́ máa ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe lásìkò tó yẹ kẹ́ ṣe. Kò sí ní irú ẹni bẹ́ẹ̀, ó máa finú ṣoyún, á fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Pàápàá jùlọ nísìnyí àwọn tó jẹ́ pé wọ́n ti ẹ̀ lówó, téèyàn ti lè lówó díẹ̀ tó ní owó díẹ̀, bóyá nínú owó ọjà yẹn náà ló máa kó sí. Àmọ́ náà àìmọye àwọn ọ̀nà ni àwọn èèyàn fi ń bí ọmọ ńsìn tí ìwọ náà máa dọlọ́mọ, tí wàá bọ́lọ́mọ pé. Obìnrin yìí, wọ́n ní ọjọ́ burúkú èṣù gbomi mú i. Wọ́n ti jáde, wọ́n ti dé, wọ́n ní ọkọ jáde, ó lọ síbi ìnáwó àwọn ọ̀rẹ́ ẹ̀ kan, woman yẹn ò lọ. Ìgbà tọ́kọ wá dé, ṣẹ mọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin, ó ti rẹ̀, bóyá wọ́n ti jayé, wọ́n ti mutí, wọ́n ti ṣe. Ǹjẹ́ kó dẹ̀ wọlé kó sùn, àṣé oorun gbẹ̀yìn tó máa sùn nìyẹn. Ìyàwó yìí, ṣé mọ̀ pé ẹni tó ti sùn tó dẹ̀ àbí even tó bá ń ṣẹlẹ̀ gan, ìyẹn náà máa rò pé àbí òun lálàá ni. Ó mú ọwọ́ ọkọ ẹ̀ ó fi síbi fóònù nítorí pé ó ti mọ̀ pé bí àwọn ní fingerprint tẹ́ kàn máa fi àtàǹpàkò yín sí tó máa ṣí, tí ò kí ń ṣe àwọn ní tẹ́ ṣẹ̀ṣẹ̀ máa lo pin kankan. Òun lọkọ yẹn ń lò. Ó dẹ̀ fi ẹ wo ọgbọ́n tó, kí ló dé? Kí làbúrò máa wo fóònù, kí ló dé? Ẹ wo ọgbọ́n tó lò, ó mú ọwọ́ ọkọ, ó fi sára fóònù ẹ̀, ìyẹn bá ṣí. Ó farabalẹ̀ wò, ó wá rí pé conversation kan wà ńbẹ̀ tí òun àti ẹnìkan ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ó ṣoyún kò ṣoyún. Ó lè má ṣe ọkùnrin yẹn gan ló ní message yẹn. Ó lè jẹ́ pé bí ọ̀rẹ́, ṣẹ mọ̀ nísìnyí àwọn ọkùnrin kò sọ̀rọ̀ tí wọn kì í bára wọn sọ. Ó lè jẹ́ pé bíi pé dákun ọ̀rẹ́ mi, bá wa dá sọ́rọ̀ yìí o, nǹkan tó ṣẹlẹ̀, tàbí kó jẹ́ pé ìyàwó tí ọkọ yẹn, bóyá ọ̀rẹ́ titi ẹ̀, bóyá ẹlòmíì tóun fún lóyún níta. Àìmọye àwọn cases bẹ́ẹ̀ tó jẹ́ pé tó ti ṣẹlẹ̀, tó jẹ́ pé ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn bá wá ṣẹlẹ̀ tán, tí gbogbo ẹ̀ wá di kíní tó ń dọ́dọ̀ ọlọ́pàá, ládi wípé òun gan kọ́ ló ní message yìí, wọ́n send ẹ̀ sórí fóònù ẹ̀ láti lè bá wọn la ìjà tó wà láàárín ọkọ àti aya tó jẹ́ dí. Ẹ̀yin ọkọ àtaya, ẹni kò sí nǹkan kan tó kàn ẹ́, ṣùgbọ́n nítorí pé o ti lọ túṣu désàlẹ̀ ìkòkò. Wọ́n ní ẹ má túṣu désàlẹ̀, kí là ń wá kiri? Kí là ń wá? Kí ló dé? Nǹkan tó bá ti fẹ́ kẹ́ ẹ mọ̀ lẹ máa mọ̀. Tí wọ́n bá ti pè wá sí, tí wọ́n dẹ̀ ti jẹ́ ká mú fóònù, ẹ fi wọ́n sílẹ̀. Àwọn olórí, ìwọ náà, oníkálukú wa náà ṣe bá ń password fóònù tiwa náà. Kí ló dé tí wọ́n jẹ́ pé ẹ máa fẹ́ wo nǹkan? Mélòó ni àwọn fíìmù tí wọ́n bá ń ṣe náà? Mo wò kan níjọ́ wo, mo ní kí ló dé?
fóònù ọkọ ẹ̀ kò gbúdọ̀ rí, ó ti máa sáré gbé, ta ló ń pè, ta ló send message, kí ló dé? Kí ló dé? Ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ tán, bó dẹ̀ ṣe rí iṣẹ́ mọ̀ wípé wọ́n ní èṣù lágbára kò ní gbálà. Obìnrin yìí ó dẹ̀ dìde, ó lọ gbé petrol, ó dà sí ọkọ ẹ̀ lára. Kò tún wá sí yẹn nìkan, wọ́n ní ọmọ tó wà nínú ilé wọn gan tó ń bá wọn tó ń gbé bóyá bí àbúrò ọkọ, ó rán jáde. Torí kí ni? Even kó tẹ̀ pé máa ẹ̀ gan fún yàn lóyún. Ayé ò kì í ṣe, ẹ jọ ṣé kò àbí ẹ jọ máa kó ọmọ, wọn á ní ẹ jẹ́ ká kó ọmọ lùpọ̀ bọ́. Mind you, àwọn ọmọ tó dẹ̀ ń bọ̀ yẹn wọn lẹ́ṣẹ̀ nìkankan. Ó dẹ̀ tiẹ̀ tí béèrè ọ̀rọ̀ gan lẹ́nu ọkọ yẹn, tó bá kó tiẹ̀ wá jí i pé my dear, kí ló ṣẹlẹ̀? Ta ló ní mẹ́sẹ̀jì? Ṣé mọ̀ pé wọ́n ní ilé ikú lèèyàn ti máa ń jẹ́wọ́ àrùn. Ilé ikú láti máa ń jẹ́wọ́ àrùn. Gbogbo nǹkan tó bá wà níbẹ̀, mo mọ̀ wípé irú ọkùnrin yẹn gan ó máa sọ̀rọ̀ jáde. Ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀. Báwo? Ó dẹ̀ mú petrol, ó dà sí lára. Ó dà sí lára tán, ó tún wá lọ ṣí generator sílẹ̀. Ìgbà tí máa yẹn ó jóná kọjá àlà. Ó jóná, kódà kò sí irú ibi tó ń tiẹ̀ lè gbé lọ. Kò sí. Ó dẹ̀ ṣíjú. Ìwọ tó ti fẹ́ ọkọ bí abẹ́ ọdún bíi 2, ìgbéyàwó wọn gan ò tiẹ̀ tí pẹ́ rárá. Kó o tiẹ̀ wá má wá lè ru ọwọ́, kó o tiẹ̀ wọjọ́ tó ń dùn, tẹjọ́ ń jẹ, tẹjọ́ ń mu, tẹjọ́ ń dọ̀wẹ̀kẹ̀, tẹjọ́ ń ṣeré ìfẹ́. Ó wá sálọ. Ìgbà tó ṣe bẹ́ẹ̀ tán, ó sálọ, ó dẹ̀ ti gate. So àwọn èèyàn tó bá tiẹ̀ fẹ́ wá fún láti wá rescue máa yẹn gan, wọn ò ní tètè lè rí access láti wọlé. Ìgbà tó wá ṣe bẹ́ẹ̀ yẹn tán, tí máa yẹn ti kú bí ọjọ́ bíi 3 tí wọ́n ti gbé káàkiri láti hospital kan sí hospital kan, láti máa yẹn ṣàdákẹ́. Ìyàwó yẹn wá pé ẹ̀gbọ́n ọkọ títí ẹ̀. Pé ó wá ń sunkún lórí fóònù pé òun ò dẹ̀ mọ̀ kó máa kú. Ẹ jọ̀ọ́, ó mọ̀ kó máa kú. Ṣó jẹ́ eré ọmọdé o? Ṣé ó jẹ́ kí n táwọn ọmọ kékeré fi ń ṣeré bí abáńgà, àbí kò yé mi? Olóòmọ̀ kó ó wá ń sunkún lórí fóònù. Ṣùgbọ́n bó ṣe ń sọ̀rọ̀ yẹn náà, ó ń sọ fún ẹ̀gbọ́n ọkọ ẹ̀ pé ní òun dẹ̀ ní kó nǹkan dẹ́rù bá lágbájá ni o. Òun mọ̀ kó wá máa kú bẹ́ẹ̀ yẹn. Ẹni sì náà òun máa para àwọn. Ẹni yẹn wá ń try láti sọ fún pé rárá o, ní sùúrù o, ó porúkọ ẹ̀, rárá o, níbo lo wà? Ó ṣá cut phone. Ẹni yẹn bó ṣe ń sọ̀rọ̀ yẹn, bàbá yẹn ń record voice ẹ̀ pé àbá lè mọ̀. Ṣùgbọ́n ẹ̀pà ò bóró mọ́ gan, nítorí pé ní arábìnrin yẹn tóun náà pa ọkọ yẹn, òun náà jáláìsí. Ẹ jọ̀ọ́, tí ò bá ti débi fún yẹn rárá, ṣé mọ̀ pé ikú òjijì ò ní ṣẹlẹ̀. Tí ò bá ti débi fún yẹn, àwọn nǹkan kan wà tó jẹ́ pé ká má gbọ́ rárá, gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, gẹ́gẹ́ bí èèyàn. Omi àtẹ̀jẹ̀ ló wà lára wa lóòótọ́, ó máa bà wá lọ́kàn jẹ́. Òun ní ọ̀pọ̀ ìgbà ni òun ní àwọn ọkùnrin yẹn fi máa ń gbé àwọn kinní wọ̀nyẹn sápamọ́ fún wa, kí a má bàa mọ̀. Ká má bàa mọ̀ rárá. Wọ́n bí ìgbà tó máa ṣe ní mo sá fún ẹ tó. Kí ni máa gbé fóònù ọkọ, kí ló dé? Àwọn ọkùnrin tó bá dẹ̀ jẹ́ kí ìyàwó wọn ní access sí fóònù wọn náà, do not take it for granted. Ẹ má fi wí pé ní entitlement yín ni, rárá o. Wọ́ obìnrin tó kọ̀ lè mú fóònù my dear, sister kìíní máa tẹ̀ send message sí ẹ. Ó máa tẹ̀ ní kẹjọ kẹ pàdé níbì kan. Má wàá fi pé ní bóyá pé irú ọkùnrin bẹ́ẹ̀ bóyá mùmú ni, rárá o, kò ń ṣe mùmú o. Ṣùgbọ́n nǹkan tó bá dẹ̀ ti jẹ́ pé wọn ò fẹ́ fóònù èèyàn, property ẹni náà, ó lè ṣe báwa náà password fún wa. Àwa tá a jẹ́ ìyàwó ilé, ṣe báwa náà password fún wa. Kó ní kálukú password, ìyẹn ò sọ pé ní nífẹ̀ẹ́ ara wa mọ́, tàbí ìyẹn wá sọ wípé ní léni o kì í ṣọkọ mi mọ́ o, rárá o. Ẹ jẹ́ ká ní kálukú, ẹ jẹ́ ká wà lórí ẹsẹ̀ wa, káwọn náà wà lórí ẹsẹ̀ wọn. Gbogbo nǹkan tán, àwọn ọkùnrin míì ní conscience débi pé gbogbo nǹkan tán bá ń ṣe níta, wọn ò lè jẹ́ kí àwọn wọn gan tiẹ̀ ní traces ẹ̀ rárá, bíbi tó kò tiẹ̀ ní mọ̀. Àwọn obìnrin míì wọ́n dẹ̀ mọ̀ náà pé àwọn kan ń pa. Ṣé àwọn ọkùnrin mìíràn tó jẹ́ pé kò sí bó ṣe lè ṣe, kò sí. Àfi ṣé o lè gbàdúrà yìí pé kò fẹ́ dàdàdà tọ́nà.
àwọn ọkùnrin tó dúró tán àwọn ọkùnrin tẹ bá tẹ ẹ̀yin gbọgán tó jóbìnrin ilé tó bá rí ọkùnrin míì wàá wò pẹ́ méjì pé ṣírú ọkùnrin bẹ́ẹ̀ yẹn wá sọ pé nígbà tó ti wá níyàwó wá rò pé wọ́n nìkan ló máa dó rárá o ká má lè fúnra kó má di pé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sáwà obìnrin gan àwa gan là ń fọwọ́ ara wa ń fà á àwa là ń fi ọwọ́ ara wa ń fà á ẹlòmíì ọkọ gbúdọ̀ jáde ó máa trail ọkọ ẹ̀ káàkiri ni ó máa lọ gba driver kan ó ti ní special taxi driver tó máa pè ọkùnrin ti jáde sí o kí ló dé àwọn yẹn gan wà níbi iṣẹ́ ọkàn wọn ò ní balẹ̀ òun bóyá ìyàwó ti jáde báyìí bóyá ó ti wá òun káàkiri ẹ gbúdọ̀ rí wọn pẹ̀lú obìnrin ẹ gbúdọ̀ sọ̀rọ̀ ṣe báwa náà ń sọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin níbi tá a ti ń ṣiṣẹ́ a lè bá àwọn ọkùnrin sọ̀rọ̀ àwọn ọkùnrin náà máa bá wa dọ̀wẹ̀kẹ̀ tó dẹ̀ jẹ́ òótọ́ mélòó òkè káwọn náà kó wá dé pé ní ẹ mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ gan lè fa hypertension fún yàn kò sí sinmi gbogbo ilé kó tó tọ́jú ilé kó tó tọ́jú ọmọ àwọn fámílì ọkọ náà wà tẹ́ pé tó máa wà tọ́jú wọn ẹjọ́ ṣó fẹ́ para ẹni ìwọ obìnrin lẹ́yìn pé kó o sọjú nù kó o ṣe bẹ́ẹ̀ ni pé ò rí rárá kó o sọjú nù àwọn kan dẹ̀ wà tẹ́ pé wọ́n máa bá ẹ wọ́n máa sọ̀rọ̀ bàbá lágbájá òun máa rí níbì kan wò ó sọ pé kán dákẹ́ ẹnu wọn torí ò rán wọn níṣẹ́ ibi tó bá wọkọ ẹ ló lè lọ nà kí ni titi yín tẹ̀wọ̀n kí ni titi yín ṣé mo rán yín níṣẹ́ ni torí nígbà tó wọ́n ní tó bá kù ìwọ nìkan ló máa kù nígbà tí wàhálà ẹ̀ bá dé nígbà tí ìwọ nìkan ló máa ọkẹ nísìn ọmọ mẹ́ta àbọmọ mẹ́rin kán wá ní pé kó máa lọ àwọn ò fẹ́ mọ́ tàbí tó ti wá ṣe jàǹbá fún ọkùnrin bẹ́ẹ̀ yẹn gan kó ti wá ṣe jàǹbá fún ọkùnrin bẹ́ẹ̀ yẹn gan wọ́n ní àwọn ègún ní dẹ́ẹ́dẹ́ mìíràn àwa obìnrin ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ní sùúrù gbogbo nǹkan tó bá kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ òkè kò sí ẹ jẹ́ ní sùúrù fúnra wa ẹ jẹ́ ká mọ̀ wípé òkè ibi tá a wà yìí ọkọ tí mo fẹ́ yìí èmi náà fẹ́ kó ìfọ̀kànbalẹ̀ fún èmi náà fẹ́ ìfọ̀kànbalẹ̀ fúnra mi náà mo fẹ́ ìfọ̀kànbalẹ̀ fúnra mi àwọn nǹkan tó wà important gan àti ìṣe àwọn bísínẹ́sì kan tá a ní gan àmójútó ọkùnrin làwa máa lé káàkiri torí kí ni àwọn bísínẹ́sì gan tó yẹ ká mójútó àmójútó ọkùnrin làwa máa lé káàkiri ó fẹ́ jẹ́ kó jáde níbo ló lọ níbo ló gbà rárá o kó má bàa máa dirú nǹkan báyìí kó má bàa máa wá dirú nǹkan báyìí tá a di pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n á ní àwọn lápájá mà ti jólóǹgbé ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ sí wọ́n mà lura wọn pa ni ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run abẹ̀bẹ̀ ni o ẹjá sí mẹ̀dọ̀ Olúwa bá wa wà ọmọ wa ojú òdẹ ní tì wá ẹ jẹ́ ká ní sùúrù fún wọn ẹ jẹ́ a ní sùúrù àwọn màmá tó jẹ́ àwọn màmá wa ń gbà kan wá ní ilé ní àpótí máa ń jókòó de ìdí àwọn màmá yẹn máa ń sọ nígbà tí àwa kéré tá máa lọ lọ́dọ̀ wọn náà ó dá ilé làpótí máa ń jókòó de ìdí wọ́n ti wà pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ pátá àwọn sì máa wá mọ̀ sí náà létà so níbo là ń lọ tá àròkọ ẹ jẹ́ a ní sùúrù fúnra wa o ẹ jẹ́ a sinmi ẹ̀dọ̀ ẹ jẹ́ ká gbé sùúrù ká gbé wọ̀ gẹ́gẹ́ bí ẹ̀wù ni ká fi rán bùbá ká fi rán ìró ká dágèlè ń bẹ̀ sùúrù àfi tí ò bá tó sùúrù kì í pọ̀ jù ojú òní tiwa o Olúwa bá wa wọ ọmọ wa a dẹ̀ ní dààmú tá a bá fẹ́ kí ẹrù ẹni ojú mẹ́rin kó dojú méjì tàbí kẹ́lòmíì gbà ṣe wá ṣe ẹ jẹ́ káwa náà sì mẹ̀dọ̀ ẹ jẹ́ a ní sùúrù ire o Olúwa ṣe dáadáa fún wa o see you catch you later.